ẹ̀yin mi ẹ bá mi ká lọ 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 ẹ bá mi subscribe sórí Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. ẹ wo kíní tí mo kó dání là ń pè ní èso, àwọn kan máa pè ní èso ewé èso làpá pupa, àbí ká pè ní èso làpá funfun, àbí ká pè ní èso bòtújẹ. Làpá funfun náà pè ní ewé bòtújẹ, èwo náà ni the same thing ni. ẹ wo èso rẹ̀ yìí, ẹ máa fọ́ báyìí, ẹ máa fọ́. Kí ni tó wúlò fún? Kí ni tó ń ṣiṣẹ́ fún? ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. ẹ bá mi subscribe sí orí rẹ̀. Ṣé ẹ ti rí èso náà? Ẹ ti rí nígbà tá a fọ́ tán, ẹ ti rí tó jáde nínú rẹ̀. ẹ má bínú pé ilẹ̀ ti ń ṣú ni, ẹ ti rí kó jáde nínú rẹ̀. ṣé wàá rí kóró yìí? ẹ máa fọ́. ẹ máa fọ́, ẹ máa fọ́ kóró yìí, ẹ máa fọ́. kóró yìí náà tún ní mí náà nínú. ẹ ti rí kóró náà tún ní white nínú. ó ní white nínú, ẹ ti rí. ẹ ti rí kóró yìí ní white nínú. kóró yìí inú rẹ̀ láti yọlé o. ẹ ti rí. ẹ wá máa wá white yìí lè máa mú. white yìí gangan la fẹ́ lò ń bẹ̀. white yìí tẹ́ bá ti fọ́ ilé, white yẹn lè máa yọ jáde nínú rẹ̀. kí ni tó ń wúlò fún? ẹ bá mi share rẹ̀, ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share, ẹ subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. ẹ jọ̀ọ́ kó ba lè jẹ́ ìwúlò fún wa ni, kó lè máa wúlò, ká tún lè gbádùn ara wa jù báyìí lọ. ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. ẹ wá bá mi lọ ewé yìí, ẹ bá mi lọ èso white yìí bí ẹ̀gúsí ló ṣe rí, ẹ̀gúsí náà ni, ẹ̀gúsí ló ṣe rí. tẹ́ bá ti lọ, ìwúlò rẹ̀ mẹ́ta tó ń ṣiṣẹ́ fún, ìwúlò rẹ̀ mẹ́ta. alákọ̀ọ́kọ́, ẹni tí wọ́n bá sọ wípé kò rí ìgbẹ́ yà, àbí tán sọ pé kò rí ìgbẹ́ yà, tó wá ní wọ́n ó ṣe operation fún, àbí wọ́n ó ṣe nǹkan kan fún, ẹ bá mi lọ ẹ̀gúsí yìí bẹ́ẹ̀rin ti tó. tẹ́ bá ti lọ, ẹ dà sínú òróró, ẹ wá òróró tàǹjẹ́ náà ní bí spoon méjì. tó bá wù yín ẹ lè lo òróró góyà, tó bá wù yín ẹ lè lo òróró tàǹjẹ́. ẹ dà sínú rẹ̀, mix ẹ̀ pọ̀, ẹ fún ní bí spoon kan àbí spoon méjì, ẹ fún mu. pẹ̀lú ògo Ọlọ́run inshallah onítọ̀hún ya ìgbẹ́ dànù. ẹlẹ́ẹ̀kejì, ẹ lè lọ kẹ́ẹ̀sì kẹ́ẹ̀fi ṣebẹ̀ bí ìgbà tẹ́ fi ẹ̀fọ́ ṣebẹ̀. ẹ má jẹ́ kí kó pọ̀ níbẹ̀, ẹ má jẹ́ kó pọ̀ jù, ẹ má jẹ́ kó lómi kó pọ̀ jù. ẹnikẹ́ni náà kò jẹ ẹ̀yin o. ẹni tó bá sọ wípé òun ò gbádùn system ara wọn, ọmọ bí system ara wọn ṣe rí, ẹnikẹ́ni náà kò jẹ. mẹ́rin ti tó, kóró mẹ́rin yìí ti tó, ẹnikẹ́ni náà kò jẹ. pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tó wà lára rẹ̀ láìsàn ni ó yá dànù. ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó bá ń complain nípa ìbàdí tí ń sọ pé ìbàdí ń ro òun kìnìkan, ẹ bá mi lọ ẹ̀gúsí yìí, ẹ lọ, ẹ bá mi pò mọ́ òòrí, ẹnikẹ́ni náà máa fi wọ́ ìbàdí rẹ̀, ẹnikẹ́ni náà máa fi wọ́ ìbàdí rẹ̀. ìwúlò àṣírí ìwúlò ẹ̀gúsí làpá pupa, làpá funfun, ẹ̀gúsí làpá funfun ni. ẹ bá mi share, ẹ bá mi subscribe sórí YouTube rẹ̀. ó dáa púpọ̀, ó dáa púpọ̀, ó dáa púpọ̀. á jẹ́ fún wa o, lógo Ọlọ́run inshallah. barika nabi wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ má gbàgbé birthday mi November 11. ẹ bá mi share, ẹ bá mi subscribe sórí YouTube mi. You're welcome.